Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo ń kí gbogbo ẹ̀yin aráalé lọ́kùnrin lóbìnrin lọ́mọ-èké ní àgbàlagbà tí ẹ̀ ń wò wá lójú móhùnmáwòrán iléeṣẹ́ Imam Olúwakẹ́mi TV. Ọba Allah subhanahu wa ta'ala kó bá a san yín ní ẹ̀san rẹ̀. Àkọ́rí wáàsí wa lónìí òun náà ni Abode Makkah. Abode Makkah alájà àmọ́ kí yín ẹ mọ̀ káàbọ̀. Ẹ̀yin aláàjì wa náà à ń kẹ́yìn náà pé ẹ mọ̀ káàbọ̀. Ṣé ń tẹ́ mú bọ̀ lélẹ́yìí? Allahu Akbar, Allahu Akbar, Ọlọ́run mà tóbi gan. Ẹ̀yin ti gbàgbé nínú Al-Qur'an èyí tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama tó sọ wípé tí a bá fẹ́ gbìyànjú láti lọ sí Mẹ́kà, ohun àkọ́kọ́ tá àkọ́kọ́ dìdá nínú ẹrù wa náà ni kí ni òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìyá mi, nígbà tẹ ẹ wà ń Mọ́kà ńjọ́ kínní àná, ẹ wà ní Bẹ́tìláì tí wọ́n ń pè ní Bẹ́tìlátík, ìjáàbù yín kọ̀ mọ́ kó lórí yín, ẹ máa ń borí dẹ́dẹ́dẹ́, ẹ sì ń kírun wákàtí 5 lójoojúmọ́. Allahu Akbar. Ẹ wá dé kọ́ńtì yín tán ní Nàìjíríà ní Amẹ́ríkà ní London ní àti USA, gbogbo kíbi tẹ́ bá rí kẹ́ ẹ wà lágbàáyé, ẹ wá sọ ìjáàbù ẹ sọlẹ̀, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run sọ nínú Al-Qur'an kó dáa bẹ́ẹ̀ lọ sí Mẹ́kà, ẹ fi bẹ̀rù Ọlọ́run ẹ fi sáyé yín. Ìwọ aláàjì ọ̀nà wa ṣe yín Mẹ́kà ọwọ́ àtẹ̀yìn gangan torí tọ́lọ́run sábọ̀dé Mẹ́kà tiẹ̀ náà lélẹ́yìí. Ẹ jẹ́ ń tí ọ bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣe kókó, pàápàá jù ẹ̀yin ìjọba wa Nàìjíríà yìí àmọ́lù míì abẹ́yìn olóṣèlú ẹ ti ẹ̀yin náà bẹ̀rù ọlọ́gbọ̀n àwọn tẹ̀ ń rán lọ Mẹ́kà, wọn à fìtì Mẹ́kà, wọn à fìtì Mẹ́kà, wàláì wọn à fìtì Mẹ́kà. Sọ́ọ̀mù títẹ̀ ẹran Mẹ́kà, iṣẹ́ wo lọ fẹ́ ṣe fún nítorí tọ́lọ́run? Bí wọ́n bá dé Mẹ́kà náà mẹ́rin kó ṣe tàwáàfù, wọn à ní rí ṣe bí wọ́n ṣe sáfà wà ní mọ́ríwá náà, wọn à ní rí ṣe. Ẹ hàn pé làbáyíká làhùnmá làbáyíká, làbáyíká láṣẹríkà lákà làbáyíká, innal hamda wà ní ìmáta lákà wà ní mọ́lẹ́k láṣẹrí kàlákà. Ó tọ́ ni ọ̀rọ̀ yìí. Tí a bá dẹ̀ wò ó ń tòótọ́, àwọn kan ń bẹ nínú gbólóhùn sẹ́ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé òun ò ní gba ṣe ájì wọn. Ìwọ náà bèè lọ́wọ́ rẹ pé sọ́lọ́ ò ní gba ṣe ájì tiẹ̀ náà. Ìwọ wa sọ pé ní Nàìjíríà ń bì wọ́n á ní wọ́n máàchì wọn. Ta ni wọ́n máàchì papọ̀? Wọ́n á ní ọkọ àtìyàwó, aláràfà náà máa fẹ́ ní kẹ́ aláràfà rẹ̀ èwo, aláràfà rẹ̀ èwo tí bó ń bẹ̀. Ẹ̀yin náà ò sì bẹ̀rù Ọlọ́run. Bí sẹ́yìn ọ̀bá yé yín, ẹ sọ fún àwọn tó mọ̀ ń pa rẹ̀ ni wọ́n ṣàlàyé fún yín. Ẹni wọ́n ṣàlàyé fún yín nínú àdìsá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó lẹ́nikẹ́ni nínú yín o tó bá ṣe ájì tiẹ̀ tí ò ṣe sìnà, tí ò ṣe panṣágà, tí ò sì wàgbà, tí ò sọ̀rọ̀ kọ̀rọ̀, ó nírú ẹni bẹ́ẹ̀ ó lọ́lọ́yọ́ padà wá sí orílẹ̀-èdè rẹ̀ bí ẹ̀gbọ́n ṣe kéde wọ́n ṣẹ̀ bí lójúmọ́ náà ni. Bí wọ́n ṣe máa bímọ tuntun bẹ́ẹ̀ náà wọ́n ṣe tiẹ̀ náà. Ìwọ tó wá lọ Mọ́kà náà kí ló rí mú bọ̀ sọ fún mi. Ìrẹ́ bàbá ọ̀rọ̀ tí ì dín tọ̀rọ̀ báyìí nígbà tí mo wá kinní kan àwọn ṣẹ́jẹ́dá àwọn ni ẹ lọ ni. Ẹ wá ṣe yín Mọ́kà, ẹ wá tẹ yín gangan síta. Eléyìí ò fìtì rẹ̀, wàláì kò fìtì rẹ̀, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń lánàá dànù náà ní Nàìjíríà náà bílù míì náà jàmáà, àwọn tẹ́ ẹ rán lọ wọn àwọn àwọ̀ tẹ ẹni tí ò kírun wákàtí 5, ẹni tí ọmọ bá a ṣe ń ka Suratul Fatiha lórí ìrun lẹ wá rán lọ sí Mẹ́kà. Iṣẹ́ ọlọ́fẹ́ lọ ṣe ń bẹ̀. Àwọn akágé àdínì, àwọn agbálẹ̀ mọ́ṣáláṣí àdínì, gbogbo àwọn bàbá yìí náà ló fìtì kẹran Mẹ́kà. Tẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní buniyali Islam ala hams, ó ní wákàtí 5, ó ní ẹ̀sìn Islam ó la mọ́ lórí nǹkan 5. Kí ni nǹkan tá a mọ̀ wákàtí tó, kí ni nǹkan tá a mọ̀ Islam, kí ni nǹkan tá a mọ̀ lé lórí? Ó ní shahadatu an la ilaha illallah. Ìyẹn pé kò sí ìjẹ́rìí kankan àfi ìjẹ́rìí ọba Allah, Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní. Ọba tí ò pé méjì, ọba tí ò pé mẹ́ta, àti pé dájúdájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run náà ní í ṣe. Ẹ̀yin ọmọ ìyá mi wá ń kàábọ̀. Wọ́n wá débì kan, nígbà tó wá débẹ̀ wá ní wàhádìí bẹ́ẹ̀tì. Iná ká ṣe kí ni o, ká máa bẹ́lẹ̀ Olúwa wò. Gbogbo àwọn náà tá a bẹ́ lọ Mọ́kà lọ́dún yìí náà, sáàdì bẹ̀rù Ọlọ́run sáàdì sínú ọ̀rọ̀ wa. Ẹ wá ti Mọ́kà dé wá yẹ ẹ̀rànà kalẹ̀.
ẹ wá ya kòkí kalẹ̀ ẹ sì bẹ̀rù Ọlọ́run láàrin wákàtí mélòó kan tẹ́ ẹ wà ń Mákà àìmọye ọjọ́ tẹ́ ẹ wà ń Mákà ṣé ẹ kírun ni ẹ ń kírun náà ìran àti wá kírun àṣùbà aláàjì wo aláàjì yẹ̀yẹ́ alájà wo alájà yẹ̀yẹ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ṣiṣẹ́ ájì ní tọ́lọ́run bá tẹ́wọ́ gbà á ó lẹ́ni yẹn ti soríire ìwọ náà jẹ́ kan lára àwọn olórí alálàájì ìwọ náà jẹ́ kan lára àwọn olórí alálàájà tọ́lọ́run ó tẹ́wọ́ gbà sí ẹ̀ tiẹ̀ náà ó tó gẹ̀ gbogbo àwọn olóṣèlú náà tẹ́ ń lọ ba bẹ́ẹ̀ jẹ́ náà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ yín ẹ dákun ẹ já ṣe mẹ̀dọ̀ Ọlọ́run yóò kún wa lọ́wọ́ ẹ jẹ́ rán yín létí kan ní ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan bèè pé sí ìlà nàbí sallallahu alayhi wa sallam ó béèrè pé ìrè òjíṣẹ́ Ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ ni wọ́n lè béèrè lọ́wọ́ àbá wọn lè béèrè lọ́wọ́ ṣe kí ni pàtàkì tẹ́ fi lọ ṣáàjì gẹ́gẹ́ náà ṣùgbọ́n gbàdélé yìí béèrè lọ́wọ́ ń ṣe ńlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀hún ni ìrè òjíṣẹ́ Ọlọ́run ayyul hamal afdal indallah èwo ló lóore jù nù sí Olúwa tá a lè ṣe níwájú Ọlọ́run ọba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìmánu billah ìgbàgbọ́ nínú kéèyàn onígbàgbọ́ nínú Ọlọ́run ájì tẹ́ ń lọ yín náà ìgbàgbọ́ ni ẹ má fẹ́ ẹ ti ẹ̀ ro wàhálà tẹ́ ẹ ti ẹ̀ ṣe ẹ wà lájì camp wàhálà yẹn gan tó lọ́tọ̀ ẹ wà ní airport wàhálà yẹn náà tó lọ́tọ̀ ẹ tún wà ń bò míì náà wàhálà yẹn náà tó lọ́tọ̀ wàhálà yìí náà ẹ ti ẹ̀ jókòó ti ẹ̀ sùn náà kájà á máa sọ́n pa ọ̀rọ̀ lówó dé náà ẹ ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run ó ní ayúlá amálàfdọ̀ indala èwo ló lóore jù nù sí Olúwa tá a gbọ́dọ̀ ṣe ó ní alihimanu billah tàbí pé ní ihimanu billah ìnígbàgbọ́ nù Olúwa ìwọ náà nígbàgbọ́ alájà ọ̀rọ̀ títí tọrọ èyí ilẹ̀ máa bẹ́ kẹ́ ẹ àmọ́ rẹ̀ tani ẹ fẹ́ yín tani owó gbé èyí tó fẹ́ ta gan kò sí èrì gẹ́ta náà ẹ sì bẹ̀rẹ̀ Ọlọ́run ẹni ẹjọ́ abẹ́ ìpè ya Rasulullah lẹ́yìn ihimanu billah èwo ló tún dáa jù ká tún ṣe nínú sí Olúwa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń fẹ́ ni ẹlẹ́sìn rí pé alijihad fi sabilillah iná ní pé kí ni o ìnígbìn kíyàn máa gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run iṣẹ́ àyíjẹ́ ṣe iná ìgbìyànjú kan náà lẹ́sẹ̀ Ọlọ́run ò mọ̀ ní kọ́lé yín lọ́wọ́ àtàwọn náà insha Allah rahman èyí tó wá jẹ́ kẹta tó wà ń bẹ̀ náà ni pé ẹni ẹ tí wọ́n á béèrè pé ya Rasulullah èwo ló tún kù tá a kọ́ sí ọ ní hajju mabrur òun náà ní kí ni o ṣe ṣe hajj àwọn alájà wa lójókòó yìí o àwọn alájà wa lójókòó yìí ẹ̀yin alájì náà bó lẹ ti ń sáyé tí yín náà sí ẹ sì bẹ̀rù Ọlọ́run nítorí ìdílé yìí kò sẹ́ni tí ó máa ṣe hajj láyé tọ́lọ́run ò ní kẹ́ kò sẹ́ni tí ó ṣe hajj láyé tó ṣe tọkàntọkàn tó ṣe taratara pẹ̀lú ògo tọ́lọ́run à ń fi àsìkò yìí àfi ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wípé ẹ má jẹ́ ká baṣẹ́ hajj wa jẹ́ ẹ má jẹ́ ká baṣẹ́ hajj wa jẹ́ ẹ má jẹ́ ká baṣẹ́ hajj wa jẹ́ Ọlọ́run kó ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin alájà náà tí ẹ wà nílé Olúwa báyìí bọ́yá ẹ wà ní umura ni àbí ẹ wà ní hajj náà ni tẹ́ǹsì labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka dẹ́mọ̀ gbọ́dọ̀ yín dùn wí náà lọ́la àwọn tó lọ́wọ́ gba labbaik wọn dákun jáà náà wà nù wọn àwa náà tí à ń ṣàdúrà fún yín àbẹ́yìn tẹ́ ń gbé wa náà Ọlọ́run má ṣe léèwọ̀ tẹnìkan kàtà wa náà insha Allah rahman èmi náà tí mò ń sọ̀rọ̀ èmi náà ń bẹ lọ́run fún iṣẹ́ ájì ní ọdún yìí àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún Ọlọ́run má ṣe léèwọ̀ tèmi náà insha Allah rahman gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olóríire tẹ́ ń wò wá lórí móhùnmáwòrán ní Ìmáàmù Olúwakẹ́mi TV ẹ̀yin ní ẹjá gbìyànjú ẹjá subscribe sórí péjì yìí táwa subscribe ẹ̀ tẹ́ náà ẹ̀yí ká tún share rẹ̀ ká comment lórí ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run ojú tẹ́ fi ń wò wáyé ojú yóò ní fọ́ o inshallah gbogbo àwọn ọmọ tó wà lójú móhùnmáwòrán yìí náà ọba Allah subhanahu wa ta'ala kó ṣe ájì tí wọn kó ṣe ní rọrùn fún Ọlọ́run bá Islam wa àti tàwa náà Ọlọ́run mọ̀jẹ̀ kí Islam wọn bàjẹ́ ṣàánú fún wa gbàdúrà kó bí abùkátà gbogbo àsìkò ń gé àánú rẹ̀ Ọlọ́run inshallah wala hawla wala quwwata illa billah ala aliyala gbogbo àwọn èèyàn wa tó wà lọ́run náà Ọlọ́run ò dákòjó wọn délé láyọ̀ àti láàfíà àwọn tó sì fẹ́ gbéra báyìí náà gbígbéra wọn dákòjó rọrùn inshallah wala hawla wala quwwata illa billah ala aliyal azim.